Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo l'Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ lóyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo l'Ògbómọ̀ṣọ́. orúkọ mi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo l'Ògbómọ̀ṣọ́. mo kí yín ẹ kú dédé àkókò yìí o fún ìgbà àkọ́kọ́ ẹni tí ẹ̀yin tẹ̀sẹ̀ ń bá ètò ìwà yìí pàdé Ọlọ́run wà pẹ̀lú gbogbo àtẹ̀yìn tẹ̀ ti jẹ́ ojúlùmọ̀ tí ìjà òun sunú ìgbẹ́ Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa o. ayé wa o ọ̀dà mo fẹ́ sọ̀rọ̀ kan ní ilẹ̀ Yorùbá ní gbogbo àwọn olórí ẹ̀sìn wa pátá mọ̀ máa wí àwọn àfáà wa àwọn dọ̀kítúrù ní kíníkà ní pòfẹ́sọ̀ ní lórí Islamic mo fẹ́ bá yín sọ̀rọ̀ ìtí sẹ̀rí àsọ àti súnà sọ kò bá ìlànà Yorùbá mu kò bá ìlànà Yorùbá mu àti ṣe Yorùbá kò bá mú lórí ọ̀rọ̀ obìnrin lórí ọ̀rọ̀ obìnrin bẹ́ẹ̀ ni ẹni bá sì lè ṣe nú àwọn olórí ẹlẹ́sìn wa kó jáde kó wá wí kó jáde kó wá sọ. tá a bá rí èèyàn 100 tipátipá lẹ́ẹ̀fì rí èèyàn 30 àti ẹ̀lẹ́pẹ́ 50 èmi ò lè faramọ́ mo nítorí ẹ̀ faramọ́ ni pé mo mọ tí n ó ṣe sóbìnrin láàánú tẹ́nìyàn kò ní rí bá sùn. nítorí pé yìí mọ nǹkan tẹ́yìn lè ṣe sí lára ìka méjì èèwọ̀ ẹtu ni àwọn bàbá wa dọ́gbọ́n rẹ̀ ni ìka méjì ò lè wọ̀ ẹtu ọba àlọ́mọdé kò lè wọ fìkànsì kò lè wọ̀ ẹyọ kan ní ọmọ wọbẹ̀ lọ àwọn bàbá wa máa dọ́gbọ́n rẹ̀ nísìnyí báyìí nísìnyí sẹ̀rí àsọ pé tẹ́ ẹ bá fẹ́ yàwó tíjà bá délẹ̀ kínní láàrin ọkọ àti ìyàwó tíjà ìdàjà délẹ̀ kejì tó di pé ìfẹ́ ọmọ ọwọ́ àni sọ́ọ̀tì sọ́lák odidi sọ́ọ̀tì kan lọ́sọ̀kalẹ̀ fún tọ́ra ẹ̀kọ́ ló Kùránì ẹlẹ́kẹta yìgì ti já yìgì ti já nù lẹ́tọ̀ àti fẹ́ra yín mọ́ àfi kọ́ lọ fẹ́ gómìnà lọ fẹ́ ẹlòmíì sì gbọ́dọ̀ so yìgì fún kó tún dé ilẹ̀ lérí bí ọba tiẹ̀ wá gba ìyàwó ẹ̀ padà bóyá tẹ́ ń jà sí tẹ́lẹ̀ ni pé bóyá ń pẹ́ lóru ń pẹ́ wọlé òun fura sí bóyá ń yàlè náà ló dìjà yín Yorùbá wò ni ó wà gbà láì ṣe ìran Haúsá àwọn Haúsá máa ń ṣe àwọn máa ń gbìyàn Haúsá ń pè ní sékèwúkù ó wà ní Haúsá kò sí ní jẹ́ sékèwúkù lọ́dọ̀ Yorùbá o kí Yorùbá ọmọ ẹni tó fẹ́ yàwó rẹ̀ ọtẹ Yorùbá lọ́rùn kí Yorùbá gbà yàwó ara wọn Yorùbá máa jàjẹkù àmọ́ kan Yorùbá kọ àjọjẹ ọkàn Yorùbá ọkọ àjọjẹ ìran Yorùbá yìí gbà kí a mọ̀ Ànábì Muhammad náà ti sọ wàkúlù àdúwù tẹ̀fúnà àdúwù fárídùlà tẹ̀fúnà gbogbo ọ̀tá ló lè tán ọ̀tá tí abẹ́ bá dálẹ̀ láàrin ọkùnrin àtobìnrin pé mo mọ̀ kọ́ ń fẹ́ yàwó mi tó sì dájú tó bá wọn bẹ̀ kò lè tán láíláí ẹ lè parí jà kó ṣe parí báwo ló sì wá sọ fún mi pé ìyàwó mi o gbàtà bá ti sékè òkú tó kọra wa lẹ́ẹ̀kẹ́lẹ́kẹ́ tá a ti sọ tó ń bá kọ́kọ́ lọ fẹ́ ẹnìkan tẹ́lẹ̀ mi bá wá fẹ́ tó ń so igi tó kódà kó bí mo fẹ́ nígbà bí wọ́n tẹ̀ bá sì ṣe pọ̀ tí mo sì mọ̀ yín wà á lẹ́sẹ̀ gbá padà yàrá kò lè rọrùn o kò lè rọrùn tí súná ti sọnù èmi ò débi ibi ẹ̀sìn mo kàn ń sọ ni pé ká fi ọgbọ́n ká fi kún ìrìn àjò àwa Yorùbá níbi ègún nígbà tí wọ́n ní òkè tó bá ti tẹríba fún ẹni tó jù ọ lọ tàbí ọmọ bá tẹríba fún bàbá ẹ̀ ẹbọ ló ṣe kì í ṣe bọ̀ lójú tèmi o nímọ̀ Ọlọ́run tọ́lọ́run fi yé mi fúnra rẹ̀ kì í ṣe ìmọ̀ èèyàn o nígbà tọ́lọ́run sọ nínú Al-Qur'ani ó sì wà ní bẹ́ẹ̀lì náà pé ìsìjùdú lè bàdà bismillahir rahmanir rahim ìsìjùdú lè ádámà ẹ forí balẹ̀ fún ádámà gbogbo tọ́lọ́run dá tọ̀ nígbà tí ẹ forí balẹ̀ fún ádámà tán tọ̀ èṣù ní kẹ́yìn forí balẹ̀ fún ádámà nígbà tí èṣù forí balẹ̀ fún ádámà Ọlọ́run sọ pé ilá ìbìlísà àbáwásítẹ̀kìbára àkànnìmọ̀ nìkan fi ó dẹni ẹ̀kọ́ torí pé èṣù òforí balẹ̀ fún ádámà nítorí pé èṣù òforí balẹ̀ fún ádámà Ọlọ́run làánà rẹ̀ ọmọ tí ẹ bá forí balẹ̀ fún bàbá ẹ̀ ṣé ó gbẹ̀gùn làánà ó ti gbẹ̀gùn o ṣé ó forí gbẹ̀pẹ̀ ó ti forí gbẹ̀pẹ̀ ọmọ ìlú tí ó forí balẹ̀ fún ọba wọn ṣé ó gbẹ̀pẹ̀ ó ti gbẹ̀pẹ̀ ó forí gbẹ̀pẹ̀ ẹyẹ yẹn wa ẹ dákun ẹja máa tẹríba fájú ní lọ o ẹja tẹríba fájú ní lọ o ìtì jẹ́ ègún èpè
ẹ dákun torí Ọlọ́run ẹja mú kúrò nínú ìran Yorùbá. ká mú kúrò nínú ìran Yorùbá. ntẹnu Yorùbá ò fi kò gan èpè ní ègún níjà wá tí Yorùbá bá panupọ̀ tí wọ́n bá fẹ́ ṣe nǹkan ègún ọjà àwọn fẹ́ túká kì í ṣe pé wọ́n túká. Ọlọ́run jẹ́ wọ́n túká ká máa fẹnu àṣẹ ṣàdúrà ni ìran Yorùbá ò ní ègún burúkú ò ní jà wá mọ́ ẹ mẹ́rin tó bá ti lọ ẹ mẹ́jà tó pe padà mọ́ a ti gbìyànjú lórí ẹ̀ tí a ti bẹ lọ́run tá a ti ń ṣe gbogbo ètò tó yẹ ká ṣe kéègùn burúkú ò lè kú ò nínú nítorí bọ́ ọba ní kẹ̀kẹ́ ọ̀kan ọmọ tó bí wọn náà fẹ́ bí ngọ́ bẹ́ẹ̀ ni o àfáà tó níyàn ó mú sọ́mọ rẹ̀ ó jẹ tíra ni kò ní jẹ tíra o. kí n wo sẹ́ni sí pé nǹkan kan ṣẹlẹ̀ lù tí mò ń gbé ká ṣe kọ́ mọ́ bá ṣẹlẹ̀ ni kò ní di kí n wo sẹ́fẹ́ni tí wàá dọ̀ mí pé ikú mo rí bóò ni o ṣe ní ikú ní kókó kí n bá dẹ́rù bàyìí pé ikú rẹ̀ ó kú o sẹ́ni tí sọ fún yàn ìwé yóò kú sóhun náà ní kú ni gbogbo aláàkú kọ́lọ́jọ́ yẹn gbogbo ogun ni so a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó lè mú ègún burú ọkọ̀ Ọlọ́run gangan ó tún sọ fún Ádámù nígbà tí Èṣù tàn jẹ tó kúrò nínú ọgbẹ́ fún farapa Ọlọ́run wa gba Ádámù bó lọ́wọ́ wa ó lé mi rè Ọlọ́run wa gbé wọn ṣépè àtọkọ àtìyàwó pé inú ogún ojú ilẹ̀ ti mọ ó lẹ́yìn ó sì máa kú àmọ́ ẹ̀ máa bí sí ẹ̀ máa rẹ̀ sí ẹ gbé pé. bẹ́ẹ̀ ni inú èkúsẹ́ kì í ṣe wàhálà àti ṣe wàhálà. ta ló wáyé tí ò ní kú. kò sí. ẹ wá lé èpò ní. ta ló wáyé tí wà ní. wọ́n tún máa gà pé ẹ̀jẹ̀ Jésù ti wẹ gbogbo ègún mi ègún wo lọ́wọ́ ẹ̀ nù. kó sọ pásítọ̀ tí ò ní kú fún mi. kò sí. tàbẹ́ni tíyàwó rẹ̀ ó bímọ tí ò ní dọ́rùn bọ̀. kò sí o. bó bí fúnra rẹ̀ fìtínà. wàhálà ni o kán fa gbẹgbẹ bí rẹ. wàhálà ni. Ọlọ́run sì ní inú ogún ojú yín. láti máa jẹ à ń jẹ bàbá àmọ́ yẹn tí láìsí tí ìgbàgbọ́ tí ò ṣiṣẹ́ òkú ni ó ṣiṣẹ́ ló fi owó Ọlọ́run ní ju owó sí ọ. bọ́ọ̀ bá sínú ẹgbẹ́ àwọn tó wà lókè ibi tó wà jọba lọ́wọ́lọ́wọ́ báyìí ọ sì mọ̀ yẹn bẹ̀ wọ́n ò ní fún ọ̀pọ̀ kankan. wọ́n ò ní fún ọ o. kémi àmọ́ tara mi kí ni mo fẹ́ jọba Ògbómọ̀ṣọ́ iná wá jẹ́rìí ni nítorí òun lè ṣe tí ò ní ṣe pọ̀ ẹ mọ̀ jà tẹ̀ra wa bẹ́ẹ̀ náà ní kí nílé kan sọ pé òun fẹ́ jẹ́ Gbẹ̀jì l'Ógbómọ̀ṣọ́ àbùkù ni wọ́n bá ń bẹ́ o àbùkù ni wọ́n bá ń bẹ́ nígbà yẹn sọ máa lè àbáṣẹ́yìn nìkan lẹ́ máa jẹ Ẹgbẹ̀jì gbogbo olú Ògbómọ̀ṣọ́ pátápátá ìran bàbá wa ní jẹ́ olórí ológun Ògbómọ̀ṣọ́ alọ́ba àṣègùn lọ́tọ̀ bàbá wa gan ní jẹ́ ọba àṣègùn níjọ́hun nínú tàtàbá bàbá Ẹgbẹ̀jì àgbà náà lọ́lọ́ba àṣègùn náà lọ́gbẹ̀jì Ẹgbẹ̀jì àmọ́ wọ́n wá taari ẹ̀ sí mọ́sífà nílẹ̀ Àkújí nígbà tá gbà dé sí bàbá mi bàbá àgbà wa ẹ wá ní àwọn ti dàgbà káwọn máa mú ọba àṣègùn bẹ́ẹ̀ káwọn mẹ́gbẹ̀jì làwa fi ń jẹ Ẹgbẹ̀jì kánìkan wá dìde sẹ́yìn pé ọba pọ̀ ní lùlù l'Ógbómọ̀ṣọ́ ìkẹsọ̀ ọba kan náà lọ́wọ́ àmẹ́ ṣùgbọ́n lórí ọba Ẹgbẹ̀jì mi lè wà káàkiri ṣùgbọ́n tiwa lọ lórí wọn gbádùn mi la ẹni tí wọ́n fi jẹ́ Ẹgbẹ̀jì gbogbo olú Ògbómọ̀ṣọ́ tálẹ̀ bá ní ẹ̀hún Ẹgbẹ̀jì gbogbo olú Ògbómọ̀ṣọ́ ọjà ẹnu rẹ̀ ń búlù nù ọ̀pá ẹnu ẹ̀ láàárọ̀ bọ́bá yìí ti fọ́nù yọ ọmọ padà kì í ṣe kọ́lọ̀ tọ́lọ́ fún tó dáhùn lómi àwọn ènìyàn jẹnu ẹ̀ ń búlù àwọn èèyàn ọmọtúmọ̀ rẹ̀ tọ́ba jẹnu ẹ̀ láàárọ̀ ọkà kọ́lọ̀ ẹnu rẹ̀ káwọn èèyàn lè bá rẹ̀ pé kọ́lọ̀ ni wọ́n bá ti wẹ̀ ẹnu rẹ̀ ó di àwọ̀ tó fún mi padà so tó ní nǹkan ni pé ẹja sọ̀rọ̀ bá ègún ká sọ nǹkan tá a lè lò. ègún gan ni ọ̀jẹ̀ kí oṣó lè ọ̀jẹ̀ fẹ́ lomi tí mo fẹ́ sọ gẹ́gẹ́ ègún gan ni ọ̀já wúri ó ṣiṣẹ́ fẹ́ lomi ẹ̀yọ́ ọdún tẹ́lómi ń lo ègún jà ẹlòmíì ti gbèpè lẹ́nu yẹ́ ẹ̀ nígbà tí ìyá rẹ̀ tó wá lọ rèé ra mílò àbí mílíkì tó dá padà fún ìyá rẹ̀ pé ọmú tó mú lára ìyá rẹ̀ ni sínú ìyá rẹ̀ lè dùn sí ọ. kò lè dùn o. wọ́n bí nígbà tó lọ́run ti sọ pé kẹ́ ẹ bọ̀wọ̀ fóun tán nínú Kùránì ìyá àti bàbá ló kù wọ́n bí lè wà àlìdé ní ìkìsàn lọ́lọ́run sọ nínú Kùránì kọ́ ọ̀rẹ́ tí báwọn ní atọ́ ní àti kékeré tó náà kọ́ ni pé tó bá ti lè bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ ègún burúkú ò ní já o ẹ gbá mi yé ọmọ tí ń dánú bí ìyá ẹ̀ yóò gbé pè ọmọ tó ní kí bàbá òun ò sí yóò gbé pè bẹ́ẹ̀ wáyé ti gbé pè èpè tọ́lọ́run gáṣẹ́ fúnra wa fún àwọn èèyàn ń mú àwọn èèyàn kọ́ wá sọ pé bẹ́ẹ̀ nìkan bá ṣe pé yàtọ̀ síyun èpè inú wo ń bẹ o. èpè inú wo ń bẹ. bẹ́ẹ̀ ni o. tí wọ́n fi yàn sẹ́. Ọlọ́run mọ̀jà sàgbákò èpè kan bẹ tí a máa ṣe igi ọ̀ṣunṣun ni wọ́n yé bọ́ ọ̀pá tí a bá fi lu bàrà fọ́ ni a máa fi fọ́ bàrà wọn ni a máa fi ṣe tó bá gbé yàn sí pé wọ́n ní kó pààyàn sí lọ́rùn àbí kó náà lọ lu yẹn pa kàbí kó wọ ẹ̀wọ̀n fúnra rẹ̀ yóò lọ fa ẹ̀wọ̀n nírùngbọ̀n tó bá yẹ sẹ́pẹ̀ yẹn léyàn nínú wo ẹran àgbòtẹ́ bá pa ń lọ ìjọ léyà ni wọ́n fi sí ọjọ́ léyà ní burúfágbó. ọjọ́ bẹ́ẹ̀ ni ọjọ́ léyà ló burúfágbó ló tọ́ ọjọ́ ìlàgbó kú jù. ọjọ́ léyà ní burúfágbó ọjọ́ kírísímàsì kìí ṣe Nàìjíríà nìkan mẹ́bàá yìí gbèsè pé ọlọ́mọdé yẹn sàgbákò ọlọ́mọdé àbọ̀sọ́wọ́ ayé o èpè ń bẹ tí wọ́n gbé yàn sẹ́ o kìí sì ṣe gbogbo èpè ní ìjà lóòjọ́
èpè tíjà lóòjọ́ ń bẹ o. èpè tó ń jà tó jẹ́ wàràwàrà. téèyàn bá sì nírọ́ ni tọ́jà wò bẹ́ẹ̀ náà ni ọlọ́mọdé àbó lórí burúkú ọkọ̀ pọ̀ o. béèyàn bá bá olórí burúkú ẹ̀kan so yọkọ̀ la fi mọ́ sọ fúnra Yorùbá kéèyàn máa tọ́jú ara rẹ̀ àwọn ọ̀wọ̀ àwọn àjò kọ́kọ́ mọ́ pààyàn nǹkan kan kéèyàn máa sí rìn kéèyàn máa ṣe sápò kò burú jù tẹ́ bá gbé ẹnìkan kan ṣoṣo ṣépè wípé ọgbẹ́ pa lórí Odídẹrẹ́. ọgbẹ́ pa lórí Odídẹrẹ́. tẹ́ bá wo orí Odídẹrẹ́ ẹ̀ rí bí ó ṣe rí. bẹ́ẹ̀ni. ẹ gbádùn mi tó. mo gbádùn yín bàbá. tẹkútẹ̀jẹ̀ ni àké bá tó kó igi osùn bọ̀. osùn igi osùn. bẹ́ẹ̀ni. tí máa pọ́n o. bẹ́ẹ̀ni. tẹ́ bá àké tẹ́ bá fi sá. bẹ́ẹ̀ni. yọ pọ̀n bí ẹ̀jẹ̀ ni. téèyàn bá tẹ́ bá ilé sépè rẹ̀ léyàn àtàn burúkú ni o èèyàn gbọ́dọ̀ pèsè ọlọ́kọ̀ o tọ́lọ́kọ̀ bá sí àwọn bàbá wa tí wọ́n bíyàn dáadáa wàhálà ìmọ̀fọ́lọ́gbọ̀rọ̀ àṣà burúkú tẹ́ bá pèsè ọlọ́kọ̀ tẹ́ bá kúrò ní bá pèsè yàn pakọ̀ kò ní í dé ibi tí ń lọ tí ó gbé dá wọlé tẹ̀jẹ̀ ni tó bá yẹ pé tí pàṣẹjà lọ́ba wá wọ̀ sẹ́wọ̀n kí gbogbo ọkọ̀ náà wọ́n jọ sàgbákò ní ọlọ́mọdé àṣírí ẹ̀yin bá dé ọ̀sáyé irọ́ ní pa o èmi o àgbàlagbà ló bí mi o mi èyí sì ṣe ọmọ àlè àásán ń bẹ o ìgèdè ń bẹ o bẹ́ẹ̀ ni o bí ọ̀fọ̀ mẹ́rin gbọ́ sọ́gbà kan mo ní mo fẹ́ ṣe kíṣẹ́ẹ̀tì kan tàbí ìwé kan tí màá sọ agbára ọ̀rọ̀ Yorùbá bẹ́ẹ̀ èyí tó dáa tó lè wúlò mo fẹ́ sọ síbẹ̀ o bàbá tó bí mi kọ́ mi ní àṣà kan ìní èjé mú èpè rìn púpọ̀ àjẹsára rẹ̀ lọ dáa jù. mú èpè rìn lọ́pọ̀ ní èmú pọ̀ èyí ò yóò tẹ̀ jẹsára ni àjẹsára ni tẹ́ pé gbólóhùn rẹ̀ àbálẹ̀ lọ́rọ̀ bá pilẹ̀ lé gẹ́gẹ́ báyìí kò rí báyìí fún lágbájá tó bá kọjá ààyè rẹ̀. tó bá kọjá ààyè ara rẹ̀. náà kò ní ìdásá sí i ojú ẹsẹ̀ ni kò láwọn sẹ̀sẹ̀ ń máa fi kankan sẹ́nu. ṣé wàá rí tí mo fẹ́ fàyọ ni pé ìran Yorùbá ń bẹ Ọlọ́run Olódùmarè má jẹ́ ká ṣàgbákò wọn a máa gbéyàn sí pé Ọlọ́run ò ní jẹ́ pé burúkú ó mú wa o ègún burúkú ò ní ṣẹ lórí wa o táwọn bá nìkan ṣoṣo tẹ́pọ̀ wa wọkọ̀ wàhálà ni o kò sí ní tó burú jù kí èèyàn nínà Yorùbá kó tọ́jú ara ẹ̀ lótorí ojú ọ̀nà àní ìrìnjọ ebi ń pọ̀ náà o níjọ́ tó gun omújẹ àní ṣe déédéé àgbákò tọ̀ Yorùbá máa ṣe téèyàn ṣáájú rẹ̀ àmọ́ bó lè ègún burúkú ò ṣe ní ṣẹ lórí wa ègún burúkú yẹn bí ò ṣe ní ṣẹ lórí wa la fẹ́ sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni kéèyàn lọ rè wá òun képe ewúrẹ́ kí wọ́n lọ wá. òun képe ewúrẹ́. kí ló jẹ́ képe ewúrẹ́. bí àmọ́ báyìí ni àwọn àgbà máa ń sí wọ́n máa ń lẹ̀ mára gànà. òun képe ẹran bẹ́ẹ̀ lára èèyàn. òun képe ewúrẹ́. èèyàn wọn tó máa ń pè ní àmọ́. wọn tó máa ń pè ní àmọ́ tí máa mára gànà báyìí. irun wájú ewúrẹ́. irun wájú ewúrẹ́. ṣe ẹ gbádùn mi tó. irun wájú àgùntàn. irun wájú àgùntàn. ṣe ẹ gbọ́ mo ṣe ń kà á lẹ̀ wọ́n. ewé oríjìn. ewé oríjìn. ewé oríjìn. ewé oríjìn. tọ èèpo ara obì ajó òpa èèpo bó àṣírí táyọ̀ ọmọ tí mẹ́nu rẹ̀ àfihàn bá bo èyí ó bo ẹ wàá lo eyọ atari kan ṣoṣo mọ́. Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágbo ara ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí nǹkan oṣù ẹ̀ ń ṣe ségesège Lawafin herbal mixture ní kó lò NAFDAC ìlú ló ń tẹ̀ gbà iléeṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited ó wà #1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin herbal mixture kárùn tẹ́ egbòogi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀. Lawafin herbal mixture ní ẹ̀rà ó ṣe wà ní powder ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́. yóò wá lọ ẹyọ atare kan ṣoṣo mọ́. oògùn mọ̀ bùṣe. oògùn bùṣe. ọ̀nà méjìlá ń gbà lóṣọ̀nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ bẹ́ẹ̀ni sà ó yàtọ̀ sí ẹni tí wọ́n bá ti ṣépè lè sọ́mọ̀ pé èpè ń jà òun. ẹ tí wọ́n mọ̀ pé èpè ń jà pé wọ́n ti gbé obìnrin ti ṣépè fún. sẹ́mi pé nìsín prevention is better than cure. bẹ́ẹ̀ni sà. ẹ tó fẹ́ cure rẹ̀ bẹ́ẹ̀ni bí ó ṣe lò yàtọ̀ ẹni tí ègún ò tí ì máa jà tẹ́ bá ṣépè lè jẹ́ ọ̀fẹ́ kọ́ ràn òun pẹ̀lú jẹ́jẹ́ tí bá ń ṣe é kún torí ẹni bá ní ọmọdé ìnínà lé kí ti tọmọjọ òun o bí yẹn bá kọjá ayẹ tẹ́ bá ṣépè lè ọjọ́ ọ̀bá ràn o àwọn bàbá tó ní iná tí wọ́n tàn fún yàn wọ́n ní iná tí ó tàn fún yàn bẹ́ẹ̀ yẹn bá kọjá ayẹ tó bá tún kọjá ayẹ ara tó bá lágbára kan lò ni mo fi ní Ọlọ́run lálágbára tí wọ́n bá tan náà fún tí wọ́n bá tan náà fún gbogbo òkú tó bá ní òní sí lára rẹ̀ mọ́ wọ́n wá yẹyọ ẹ̀ wò yá mọ̀ pé òun lè dùn bẹ́ẹ̀. wọ́n wá yẹyọ rẹ̀ wò yá mọ̀ pé òun lè dùn bẹ́ẹ̀. báwọn yẹn bá tọ́ ọbẹ̀ láwọn mọ̀ pé ọbẹ̀ níyọ̀
ọmọ mi yẹn sàgbákò nú ayé káì ayé ń bẹ o ayé ń bẹ. aburú tí àwọn èèyàn sì mọ pọ̀ jù dáadáa lọ ẹ rí i pé mi ò fẹ́ bà nǹkan jẹ́ ó dùn bàjẹ́ ó ṣòro tún ṣe ni o ó ṣòro tún ṣe. kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nú ayé o ẹ bá lo wo ọ̀tẹ̀rù bá tí ètò náà ló mú o bọ́ ọ bá ní kò sóògùn kò sẹ́bọ̀ lóòótọ́ mo gbàgbọ́ gẹ́gẹ́ bí n tẹ́sí sọ kọjá yìí rẹ kó kọjá yìí ara rẹ̀. yóò mọ̀ ẹni ọjà òsì bá ní pé ẹ lọ́kùnrin o bóyá ìrírí táwa ti rí tẹ́ fún aníkẹ̀jẹ́ lójú oorun rí tá a jẹ tí ìlà mùsùn lálẹ́ tá a ń gbóòórùn ráìsì tínú wú lápẹ́lá yèsí ni wọ́n lé ní kíndìnrín ti bàjẹ́ gangan àwọn ìbólú àmì ìgbàlódé kọ́kọ́lẹ́ pé ọlọ́ọ̀kọ́lẹ́ bàbá mi ṣé wù mí lẹ́wọ̀n sọ́dún pé oúnjẹ ojú oorun ò sí yọnu pé kò sí yọnu. èmi lọ́sẹ̀lẹ̀ sí rí kí a lọ yàn pé oúnjẹ ojú oorun tó bá ti ń jẹ́ kò sí yọnu kankan yọnu wà. wàásù kankan ò lè ràn mí ti mọ̀ fúnra mi pé yọnu wà. bẹ́ẹ̀ nìkan bá ń sọ pé bí wọ́n bá jẹ lójú oorun kò sí yọnu mọ kakúlọ̀ àlá mi sì mọ ìwúre torí kọ́ fẹ́ tàn àwẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ fún ọ pé òun lọ kó oṣù ọkọ àjẹ́ irọ́ ní ń pa o. pé òun lọkọ oṣó òun lọkọ àjẹ́. ìdí kálukú ọ̀jẹ̀ ní ń wá ọlọ́run tó dá wọn tọ́rọ wọn ń sẹ́ nìkan ló ní ìkápá lórí wọn kéèyàn bá ti ránu ọlọ́run gbà èèyàn ránu lọ́dọ̀ wọn. èèyàn rí àánú lọ́dọ̀ wọn. ètè máa ń gbé ta gangan táwọn èèyàn rò pé ẹbọ gangan ní nkọ́lẹ̀ bọ̀ kọ́ ọ bọ́wọ́ lo ọlọ́run orogun lẹ́bọ̀ kọ́ ọ gbà pé nǹkan kan ń bẹ lẹ́yìn ọlọ́run lóró lẹ́bọ̀ àbí kí lọ́nà wa nù èèyàn bínú bóyá àwọn àgbà ń bínú sí ọ àbọ̀yá ìwọ lọ ṣẹ̀ wọ́n bóyá ìyá rẹ̀ lọ ṣẹ̀ wọ́n wọn èjì jàkíjà ìyá mi mo gbé dìfáyé o ọṣẹ̀ wọ́n ó sì bọ́ ọ̀rẹ́ni tí ó bọ̀ ọbẹ̀ wọ́n sì ní tí wọ́n gbáre wọ́n sì fọ́ ebi bẹ́ẹ̀lì ti firi àbí bẹ́ẹ̀lì ti firi kọ́ jọmọ rẹ̀ ó lè gbé panla ọmọ dé police station ọjọ́ yé wa ni bẹ́ẹ̀lì wọ́n gba bẹ́ẹ̀lì ẹ̀ ni tẹ́jà bẹ́ẹ̀lì gan bẹ tí ọkọ̀ gbowó dé kó tó so ń dùn fún ilé iṣẹ́ àlọ́ fi dúró fún ọ ẹ ò kébí sàṣègùn ṣe rí nu tàbí pásítọ̀ tàbí àfa àtọ̀ lọ sokúbá tẹ́jà bẹ́ẹ̀lì ní gbogbo wa ọ̀fẹ́ bẹ́ẹ̀lì ẹ lọ́dọ̀ àwọn àgbà ni kì í ṣe pé ìwà sọ pé tẹ́ ẹ̀ bá ti rí mèmí rẹ mú rárá o n ṣe sọ tí o ewúrẹ́ ní jáde ṣe sọ tí rẹ bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ bá ti rí ẹmú ewúrẹ́ n lẹ́bi sọ pé kẹ́lẹ́ omi ní kóòtù náà wọ́n sọ fún ọ pé ìwé ilé tó ní ìwé ìjọba àtàwọn tó wà ní civil defence tó wà ní tọ́jú civil servant ìwé wọn ni ẹ fi dúró kó lè bá rí wọn wọ́ọ̀dì tracy tọ̀ ìwé ilé tó fi dúró tí wọ́n bá ti rí mọ́ ìwé ilé òun ni wọ́n tà tó fi tán náà bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn àgbárí ìwọ àfa àtọ̀ wà lọ nànà rẹ̀ bóyá fún wa sí ni ọ ọwọ́ ni ẹni tó bá ti ní kọ́ lọ mẹ́wúrẹ́ wá ọbẹ̀ fi jẹun nígbà tó mọ̀ ń pẹ́ ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀sìn ọ̀pápọ̀ máa sá o èmi ọ̀dẹ́nìkan kan lóhùn mo sọ tèmi ni o. ẹ ti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé sọtí garanti ẹ̀dákun wípé wọ́n sọ pé jẹ́jà mbẹ́lì ló ni dúró fún ọ. òkété mẹ́fà ìní ẹ̀rà wa èmi wàláhì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fi ọlọ́run tọ́ mo jọ kan tèmi àtọ́lọ́run tájọ pàdé tí ò sagbára fún gbogbo alágbára mọ́ tí ò sí oògùn fọlọ́ọ̀gùn mọ́ kò sówó fọlọ́wọ́ mọ́ ọmọ ò lè wúlò fọlọ́mọ mọ́ ni mo fi búra ọjọ́ kan tèmi àtọ́lọ́run mi ọjọ́ pàdé ní sábó Ológbòmọ̀ṣọ́ bíi ló ti sẹ́yìn lórí afẹ́ mọ́ wáyé ọ̀rẹ́ mi kan ló mú bàbá wa kan wá ọmọ wọn wà lọ́sípítù ń fi ọ́síjì mi wọ́n sọ fún lọ́sípítù pé kò lè yè wọ́n ní kò lè yè wọ́n wá sọ fún ọjọ́ náà pé wọ́n wá dọ̀ mi bàbá yẹn lọ bá ọ̀rẹ́ mi pé káwọn yáwó lọ́sípítù tí wọ́n fi sanwó ọ́sípítù kankan wọ́n san ọ̀rẹ́ mi kí ló mú wọn wá ní nǹkan bábà lọ sọmọ àwọn láti jọ́ bẹ́ẹ̀ kò tiẹ̀ sílẹ̀ tí kankan fún wọn ọ̀rẹ́ mi lọ́wọ́ mọ́ wá sọ́dọ̀ mi láàárọ̀ mo wá sọ fún wa pé kí wọ́n lọ ra àgbò méje ọlọ́run gbọ́ àgbò yẹn wọ́n ti bàbá yẹn kọ́kọ́ bàbá yẹn ẹni tí òṣòwò tó ti náwó tó lọ síbítù ọ̀rẹ́ mi lọ́wọ́ ni owó tó wọ́n yà wọn kán lọ fi ràgbò wọ́n bá lọ ràgbò wọ́n bá kó wálé mi rà ẹnì ká gbò wálé mi ní gbàgbó ẹ lọ rèé tú lẹ́nu gbó ni mo fi ọlọ́run tó dá mi mo fi búra mo fi ọmọ tí mo bí láyé búra fún yín ọ̀rọ̀ tí mo sọ yìí mo fi ìjọkànṣe ọlọ́run mo fi búra mo fi alukuran kẹrim tí mo fi búra fún yín mo sì bàbá tó bí mi àti ìyá mi tó ti wà mọ́lẹ̀ mo fi búra fún yín wọ́n lọ ṣe sàrà tán wọ́n dé hospital ọmọ lòun mú kọ́ gbóná níjọ́ náà ni wọ́n ti ṣáájú ọjọ́ kejì ó yà láyé dùn ní mo ti bá yín sọ̀rọ̀ mo fọlọ́ ń búra sí báwo ló sọ fún mi pé sàrà ò sí mẹ́ka tí mo sì lọ yín náà ni mẹ́ka ọdún ni mo wà ní airport mo fẹ́ wọ inú plane ní fóònù mi ríngì èmi dáṣe mi ọ̀rẹ́ mi náà ni ọ̀rẹ́ mi náà ni wọ́n pa pé nọ́mbà mi tí wọ́n gẹ́tì ọ̀rẹ́ mi wọ́n bá lẹ́nìkan bẹ́ẹ̀ bá teacher hospital bówó ẹ̀ hospital l'Ógbómọ̀ṣọ́ lẹ́gbọ́n lọ́wọ́ ti gbé síbẹ̀ ti pẹ́ ẹ̀jẹ̀ ní ń pọ̀ wọ́n fa ẹ̀jẹ̀ sí lára tó pọ̀ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ tí mo fi parọ́ ó kù mí ọkọ lọ́wọ́ mẹ́ka tí mo lọ lọ́dún ni tí mo lọ fi dúpẹ́ fọlọ́run mo fi ládàá rẹ̀ mo fi búra tó àìpé rọ́bà ni ẹ gbádùn mi dáadáa mo gbádùn yín bàbá ní bá pe nọ́mbà mi èmi ń lọ sí mẹ́ka ní bá ní à ń pẹ̀jọ́ mi dáa mọ́gùn ló lù wọ́n làwọn bílẹ̀ rẹ̀ olóhùn ti bóbìnrin sùn ti pẹ́ mi dáa mọ́gùn pọ̀ èèyàn máa fi mọ́gùn sára mọ́tò fún yẹn
wọ́n máa fi mẹ́kù sára bàtà fún yàn wọ́n máa fi mẹ́kù sára ọmọ sẹ́ni wọ́n máa lé ilé yẹn mọ́kù fún yàn ó ní mẹ́kù pọ̀ tọ́wọ́ ti wọ́n fàjẹ́ sí láti tún pọ̀ ẹ̀jẹ̀ yóò kù wọ́n bá sáà ní kí n sáà mo wá pe ọmọ mi tó wà nílé bàtẹ́ mi lọ tí mo wọ́n tún pílẹ̀ mọ́ ní kọ́ lọ bá wọn á ju ibi tí ẹ̀rọ mọ́gùn wà fún síbí méjì náà wọ́n fún tó fi gbádùn níbẹ̀ láyé náà ni mo fọlọ́ tí ò fi pọ̀ jẹ mọ́ mo fọlọ́ ń tọ́jú dábí wúrà so ìgbàgbọ́ èyí lẹ́wà fi wé ìgbàgbọ́ olóyìnbó ìgbàgbọ́ olóyìnbó táwọn ìbò bá ti tọ́jú ẹ̀ náà ní áfíríkà ń bẹ̀ wọ́n máa ń ṣe nǹkan sí yẹn ọlọ́run ọkàn mi gẹ́gẹ́ pé ká lè bá wàá dọ̀ mi mo fi ń sọ o ọmọ yóò kọ́ lè bá àrònú ni o ká lè mọ̀ pa ayàtọ̀ sóyìnbó ayàtọ̀ sí ẹ̀yà míì nínú adúláwọ̀ ní áfíríkà àwọn yorùbá ayàtọ̀ òyìnbó dẹ̀ mọ̀ òyìnbó ò lè lọ fọkọ owó kọ́ èdè gan-an o abẹ́ gbọ́ rí òyìnbó amẹ́ríkà kò lè fọwọ́ kọ́ bẹ́ẹ̀ ni kọ́ èdè Ghana bẹ́ẹ̀ ni àbí Ghana fẹ́ kọ́ yíbò ṣe gbọ́ pé amẹ́ríkà fẹ́ òyìnbó amẹ́ríkà fẹ́ fún èdè wọ́n fẹ́ fi owó kọ́ èdè haúsá ṣe gbọ́ rí yorùbá ni haúsá òyìnbó ń fi owó kọ́ òyìnbó fowó kọ́ ifá wọ́n fowó kọ́ ìlú wa wọ́n tún fowó ra òrìṣà wa ẹ ronú o yorùbá ronú o ọmọ òdua ẹ jẹ́ ká ronú ẹ̀yin rèé mi rèé ọlọ́run ló ti kẹta wa o ọlọ́run rí mi o tọ́ oògùn tí mo fẹ́ sọ fún yín yìí mo ṣe kà á lẹ́hùn ni òun ké pe ewúrẹ́ irun mo ti kà á fún yín irun wájú orúkọ mo ti kà á fún yín a kò gbogbo ẹ̀jọ́ ṣe wá gbọ́ obì ajó pa ipa obì yẹn àhà ẹyọ àtàrí kan ṣoṣo à lọ́pọ̀ bá a sì wá lò lọ yàtọ̀ bá a sì lóore o ọmọ ti kọ́ ọ̀rọ̀ mi pọ̀ o bá a sì lóore o ẹni tó yẹ pé èpè ti ń jà ègún ti ń jà orí ni ó fi fọ́ ẹ bù díẹ̀ fún ọṣẹ ẹ pòmọṣẹ ni yóò fi fọ́ orí sínú abọ́ kan ó wà lọ́dà sórí ta tàbí orí àkìtàn ẹ̀mẹ́ta ni ó fi fọ́ pẹ̀lú àníyàn ègún burúkú kò nu ayé rẹ̀ ẹ̀tọ́ ti mú nìyẹn ẹni tí ò tí ì mú àmọ́ fi fọ́kọ̀ tútù mu kégun burúkú ọmọ bá a jà sẹ́yìn gbọ́ mi yé kégun burúkú ọmọ bá a jà àmọ́ fi ṣe bẹ́ẹ̀ tọ́ bàbá wa ṣe bá ń tán tá a bá fẹ́ kí ayé ó tún kán tún pa owó dàsẹ́ lórí èèyàn kó jẹ́ pé ègún yẹn ọ̀já o ọmọ bá a jà ọmọ èèyàn sẹ́yìn gbọ́ mi yé àmọ́ fi fọ́kọ̀ tútù mu táwọn ọmọ fi fọ́kọ̀ mu wọ́n fi fọ́ ẹ̀kọ́ mu. tàbí ká dà sọ́wọ́ ká fomi tútù lò ó kò sì jẹ́nu ni o. ó kọ́ tèmi Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo Ológùnmọ̀ṣọ́ mo kí yín mo sì fi àkókò yìí mo fi rọ kíká yín Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. ó kọ́ tèmi Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo Ológùnmọ̀ṣọ́ tọ́ mo wà nílàkà òkè tí ní balẹ̀ jẹ́ nílé alága Ológùnmọ̀ṣọ́ tẹ́ bá fẹ́ wá mi wá ọjọ́ Thursday Friday ẹ̀ mọ́ wá ọjọ́ yòókù ẹ̀ lè wá tẹ́ bá ti dógùnmọ̀ṣọ́ ẹ̀ka kí sọ́lọ́kadà pẹ́ lọ sọ́dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì Ògùnmọ̀ṣọ́ wọ́n nìkẹ́ yọjú sómi wọ́n mú yín lọ́dọ̀ mi orúkọ tèmi ò yí padà o Dr. Suleiman Lawal ọmọ yín náà ni. ẹ pè nọ́mbà yín bàbá. ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi ní 082 335 80 664 082 335 80 664. ṣé nọ́mbà mi ní 082 20 40 59 54 lẹ́ẹ̀kan sí 082 20 40 59 54 sọ ó dìgbà kan náà Ọlọ́run ní kàtó rí bá. Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì gbogbo Ológbòmọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí kàn sí Alhaji Suleiman Ẹgbẹ̀jì gbogbo Ológbòmọ̀ṣọ́.